ènìyàn lásọ mi bí n bá wojú ẹ̀yìn tí mo rọ́rẹ́ mi ènìyàn lásọ mi èèyàn ọmọ Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú àdúró tì yín o orin àwọn ọlọ́jẹ̀ kan wọ́n ní ta ló sọ pé wọ́n ò lẹ́nìkan ta ló sọ pé wọ́n ò lẹ́nìkan ó wá wèrò bó ṣe pé tìẹ́ o ó wá wèrò bó ṣe pé bò ẹ́ o ta lẹni sọ pé wọ́n ò lẹ́nìkan ta ló sọ pé wọ́n ò lẹ́nìkan ta ló sọ pé wọ́n ò lẹ́nìkan ó wá wèrò bó ṣe pé bò ẹ́ o ó wá wèrò bó ṣe pé bò ẹ́ o ta ló sọ pé wọ́n ò lẹ́nìkan ènìyàn boni lára ju aṣọ lọ ènìyàn wọ́n boni lára ju aṣọ lọ ẹ̀yin èèyàn mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ ojú òní tì yín o gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ mi gbogbo ẹ̀yin tẹ́ àwọn kan wà tó jẹ́ pé torí tèmi náà fi ń wo ètò tí mò ń ṣe àwọn kan wà tó jẹ́ pé torí Yorùbá Nation náà fi ń wo ètò tí mò ń ṣe àwọn kan wà tó jẹ́ pé torí mo jẹ́ Yorùbá náà fi ń wo ètò oríṣiríṣi nípele làwọn èèyàn wà mo dúpẹ́ lọ́wọ́ yín o ṣe rí ń tẹ́ ẹ̀ ń wò lọ́wọ́ mi yìí àwọn ẹlòmíì tí wọ́n láròjinlẹ̀ wọ́n lọ fẹ́ fi tọrọ owó ni o mi ò fi tọrọ owó o mi ò fi kíní hàn yín nítorí mo fẹ́ tọrọ owó ṣùgbọ́n mo fẹ́ kó jẹ́ bí àpẹẹrẹ fún àwọn ẹlòmíì náà láti mọ̀ wípé ìnira la fi máa ń ṣiṣẹ́ òmìnira mi ò fi tọrọ owó rárá ìfẹ́ kan tẹ́lẹ̀ ìgbà tí mi ò tí gbogbo eléyìí nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ṣe bí àwọn èèyàn fún mi lówó ṣé dandan wá ní kí n fi sọ pé mo fẹ́ kú àbí kí n sọ pé nǹkan kan ṣe mí káwọn èèyàn tó fún mi lówó ni no mi ò fi lè wá tọrọ owó lọ́wọ́ anybody o mi ò fi lè wá tọrọ owó pé kì í ṣe pé mo fi ń wá sympathy ṣùgbọ́n mo fi ń wá káwọn èèyàn lè mọ̀ wípé gbogbo situation tá a bá wà náà nǹkan tá a gbé dání a máa ṣiṣẹ́ lọ lórí ẹ̀ náà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àárọ̀ òní ni Monday after 5 nídàjí ni mo wà yìí after 5 nídàjí òun ni mo wà yìí tí mo ti súré fẹ́ ṣe recording because of one thing or the other lénìí ní ọjọ́ tó yẹ kí n lọ sí ibi tí wọ́n ti fẹ́ bá mi ṣe àwọn ètùtù táwọn àgbààgbà fẹ́ ṣe fún mi lórí ọ̀rọ̀ Yorùbá Nation tí àwọn nǹkan kéékèèké ẹ jẹ́ kí n pè ní kéékèèké tí wọ́n fẹ́ kí n ṣe kì í ṣe nítorí ara mi o nítorí kí Odùduwà Nation kó lè bá àtúbà kó lè bá àtúnṣe kó lè bọ́ sí wa lọ́wọ́ bí ewé ṣe ń bọ́ lára agi tí kì í nigi lára láti àná ni mo ti wọ̀ ń drip ara àwọn ẹ̀dàkọ̀ ẹ má bínú iná yẹn ló ṣèkì mi tí mo ti fẹ́ mú àwọn nǹkan tí mo fẹ́ fi hàn yín ẹ wò ara àwọn omi tí mo ti gbà lélẹ̀ ẹ̀kẹrin ńlá irú eléyìí méjì ní ńlá kéékèèké eléyìí méjì mo ti gba méjèèjì eléyìí mo ti gbà kan eléyìí ìkan tó kù ti eléyìí òun ni mo ń gbà lọ́wọ́ 8 hours interval so tẹ́yìn bá ti gba ńlá kan kékeré kan èèyàn fi lẹ̀ 8 hours later yẹn ni mo ń gba eléyìí tí mo ń gba alẹ́ àná ni mo gba the first one ṣé ẹ rí díṣe tí mo fi explain kíní yìí ni pé mo fẹ́ ká mọ̀ wípé a fi ọ̀pọ̀lọpọ̀ ìnira a fara dà kí nǹkan tá à ń wá kó lè tẹ̀ wá lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló bí mi léèrè wípé bàbá Afátómilọ́lá wọ́n dífá
pé wọ́n yan nǹkan ẹbọ, wọ́n yan nǹkan ètùtù. Kí lẹ ṣe mọ̀ pé wọ́n yan nǹkan ẹbọ? Kí lẹ ṣe mọ̀ pé wọ́n yan nǹkan ètùtù? Kí lẹ ṣe mọ̀ pé a ṣe nǹkan kan lọ́run náà? Ibi tí mo tó ń lọ lénìí, ọ̀dọ̀ àwọn tí Ọlọ́run tún kó kọ́kọ́rọ́ ilé ayé lé lọ́wọ́ ni ẹni tí mò ń lọ sí ọ̀dọ̀ wọn lénìí. Gbogbo àwọn nǹkan tí wọ́n kà sílẹ̀ fún mi pé àwọn èèyàn ní tí wọ́n kà sílẹ̀ fún mi pé kí n sí, táwọn ọmọdé sọ pé kí n sí, wọ́n dẹ̀ sọ pé owó ara mi ni mo gbọ́dọ̀ fi ṣe. Mo dẹ̀ ti ń struggle títí wá àwọn nǹkan yẹn díẹ̀. Àwọn nǹkan tó fẹ́ bá mi rà, mo ti send owó, wọ́n ti bá mi rà. Èkó dẹ̀ ni, ìnílóye àárọ̀ yìí ni mo gbọ́dọ̀ gbéra máa lọ Èkó. Mo wá decide lọ́kàn ara mi pé pẹ̀lú gbogbo tójú mi rí àti tí mo bá wọn yẹn sọ tán gbọ́, mo wá ní mi ò fẹ́ ṣe fídíò mọ́. Ṣùgbọ́n nígbà tí mo ní mi ò fẹ́ ṣe fídíò mọ́, mi sọ pé mi ò ṣe Yorùbá Nation mọ́. Lábẹ́nú ní gbogbo ìgbà tí mo sọ pé mi ò ṣe fídíò mọ́ yẹn náà láti prepare nǹkan tí mo fẹ́ lọ sí lénìí. Torí kìí ṣe pé mo fẹ́ jáwọ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Ọ̀dọ̀ àwọn ẹni bí yẹn ti bá mi sọ̀rọ̀, mo tẹ̀ ti gbà pé màá máa ṣe fídíò mi lọ́wọ́. Bí mo wá ṣe fẹ́ lọ lénìí, màá torí àwọn èèyàn kọ̀ọ̀kan tó ń dá ọtún pé àbá àṣẹ nǹkan kan náà ni àbí ọ̀rọ̀ nìkan là ń sọ. À ń ṣe kó lè tùbà kó lè tùṣẹ́ náà. Gbogbo díẹ̀ lára kó lè tùbà kó lè tùṣẹ́ wa náà màá fi hàn yín. Ó lè má jẹ́ gbogbo nǹkan la lè gbé lórí ẹ̀, ṣùgbọ́n àwọn nǹkan tá a fi hàn yín tẹ́ fi mọ̀ pé lóòótọ́ àárín àwọn àrìn kéékèèké kan lábẹ́nú. So náà níjọ́ tí mo wá sọ̀rọ̀ yẹn, ó wá di òru rẹ̀ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí níjẹ tàbí jẹrìntẹ̀rì yẹn, làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí. Wọ́n pè mí títí mọ́júmọ́ ìjẹta ni. Mi ò sùn oorun 5 minutes throughout the night. Pípé send the voice message, send the ordinary messages. Ó fẹ́ sú mi oorun kìí ṣe pé oorun kò mí mọ́ mọ́ra, oorun ti wá sá lọ lójú mi kan, kò sí nǹkan kan tó jọ oorun mọ́, dàbí ẹni pé ọ̀sán ni mo wà. Títí tí ilẹ̀ fi mọ́, àwọn èèyàn bá mi sọ̀rọ̀ ni. Tó bá jẹ́ wípé lóòótọ́, tó bá jẹ́ wípé mo tó kan sára sáwọn òyìnbó pé àṣẹ gbogbo ohun tí ó wọ orí aago mi yẹn lóru yẹn, àṣẹ kò lè mú kí fóònù tóbi kó bẹ́. Tó bá jẹ́ pé fóònù lè tóbi kó bẹ́, tó bá ru ẹrù tí agbára rẹ̀ ò gbé, ó yẹ kí fóònù mi ó ti ta dànù. Ṣùgbọ́n gbogbo ohun tí ó wọ orí ẹ̀, ó ga o. So nígbà táwọn èèyàn bá mi sọ̀rọ̀ títí mọ́júmọ́, mo wá dìde ńlẹ̀. Mo wá wò pé ní àárọ̀ láfítà táwọn èèyàn ti bá mi sọ tó sọ yẹn, mo wá wò pé iyì ló bá ń forí bíbẹ́ sí ọba kì í mú jẹ. Ta lè mi níwájú gbogbo àwọn tó bá mi sọ̀rọ̀ yẹn? Ta lè mi? Gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé làwọn èèyàn ti ń pè mí. Kì í ṣe ọ̀rọ̀ ẹnu, kì í ṣe ọ̀rọ̀ mi ìfọ́nu. Ó fẹ́ mọ́ sí ìlú kan tó wà lábẹ́ ọ̀run táwọn èèyàn ò ti pè mí. Torí mo dúpẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń wo program yìí, mo dúpẹ́ lọ́wọ́ yín. So ó fẹ́ mọ́ sí ibi táwọn èèyàn ò ti pè mí. Mo wá wò pé òkè pẹ̀lú gbogbo báwọn èèyàn ṣe pè mí, ó yẹ kẹ́rù ọ̀sà, ó yẹ kó lówó rẹ̀ wà. Bẹ́rù bá ti wá sá, tó lówó ẹ̀ náà bá ti wà, ẹrú tó sá yẹn ó yẹ kó náà wá padà yọjú. Ó ní mo ṣe padà gbé òkè Jésù lè ṣe fídíò tí mo ṣẹ̀ṣẹ̀ jù sí yín lánàá pé gbogbo ẹ̀bẹ̀ táwọn èèyàn gbẹ̀ mí o, mo ti gbọ́ o. Adájọ́ mọ̀ sí asọ̀rọ̀ mọ́ yẹ yọ tó bá sọnù ọtọ́ ká tètè wá lọ o. Pé tí gbogbo àwọn èèyàn tó ń pè mí yẹn tá a ríra rí láyé, tí wọ́n ń dẹ̀ ń sẹ́ni yẹpẹrẹ lọ́pọ̀lọpọ̀ nù wọn. N tó yà mí lónìí jù ni pé àwọn èèyàn, the kind of people tó ń pè mí, ó bà mí lẹ́rù. Adájọ́ high court tó pè mí,
pa ọba first class, àwọn ọba tó lákùn láka, pa ọba méjì ló pè mí. Kí náà porúkọ lẹ́yìn pa ọba méjì tó pè mí yẹn, àwọn ọlọ́pàá pè mí, sọ́jà kan pè mí, voice ẹ̀ wà recorded, n tó sọ fún mi tí ayé bá gbọ́ ẹ̀rù ó bá anybody. Sọ́jà tó wà lójú ogun bá ọ̀gá sọ́jà ni, tó náà bá mi sọ̀rọ̀, tó bẹ̀ mí gan pé báwo ni mo ṣe máa kó ní Yorùbá Nation. Mo sọ pé mi ò kó Yorùbá Nation, activity mi ni mo fẹ́ dínkù. Ó dẹ̀ sọ pé kí n má dínkù o, pé bí ogun ṣe le tó, bí àwọn ṣe ń fèsì ogun tó, òun sì ń wo, òun máa wo program mi. Ó dẹ̀ wà ní àwọn nǹkan tó ń fún òun lọ́kàn balẹ̀ pé gbogbo àdánwò tó bá àwọn yìí, nítorí pé òun jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ pé àwọn ni wọ́n ń tì síwájú ogun tó lọ́wọ́n dẹ̀ tí ì pa òun dì sí, pé ṣé nǹkan tí ẹni ń sọ yóò sì di reality ní lójú ayé òun. Ó bá mi sọ̀rọ̀ for nothing less than 1 hour, gbogbo ẹ̀ wá recorded. Ìjọ iwájú máa jù, ìdí tí mi ò fi lè jù ú sí ó ní reason, torí àwọn kankan wà ńbẹ̀ tó le. Ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn bàbá wa Bánjí Akíntóyè ni màá kọ́kọ́ jù sí àti Chief Sunday Igboho kájọ gbọ́ for their own ear alone, kí ẹni kankan má ti gbọ́, torí àwọn nǹkan tó le wà ńbẹ̀. Ọ̀gá sọ́jà rẹ̀ tó bá mi sọ̀rọ̀. So bẹ́ẹ̀ ni ẹni tí ò ṣe sọ́jà, bẹ́ẹ̀ ló lóṣèlú, àwọn olóṣèlú tí mo máa ń sọ fún yín mo máa ń sọ fún yín pé mo ní àwọn kan tó jẹ́ senator, mo ní àwọn kan tó jẹ́ house of rep, mo ní àwọn lọ́balọ́ba tó pọ̀ tí wọ́n ń bá mi sọ̀rọ̀ lábẹ́nú. Ẹ má jẹ́ ká ti àwọn ọba wa láti wọn kì í ṣe orógùn ni máa ń tìtọ́ máa ń torí bomi gbóná. Gbogbo wa láti máa consequences tó wà lẹ́yìn kí wọ́n jáde pé àwọn support wa káyé rí wọn. Gbogbo wa la máa ń tó wà lẹ́yìn ẹ̀, tàbí wa máa ń tó wà lẹ́yìn ẹ̀. Ẹ má jẹ́ ká disturb wọn mọ́. Fídíò yìí short video ni mo fẹ́ fi sí. So ní after 5 tá a wà yìí, tí mo bá ti gba drip eléyìí tán sí, mo tó ń lo èkó dẹ̀. Ọ̀rọ̀ tí mo wá ń sọ ọdún tẹ́lẹ̀, nígbà tí mo wá parí fídíò tí mo fi sọ fún àwọn èèyàn padà pé ọ̀dà o, ẹ̀yin lẹ gbéṣẹ́ rán mi, ó ti sọ pé ẹ fi mí lọ́rùn lẹ́kùn tó ti padà sórí ẹ̀ o. Mo ṣe yẹn tán láàárọ̀ àná. Bí mo ṣe yẹn tán láàárọ̀ àná, pé òkè o, kí n tún sùn ìṣẹ́jú mélòó kan, mi ò torí oorun yẹn sùn náà. Oríṣiríṣi call ni, oríṣiríṣi gbogbo ẹni. Now mo wá pa fóònù mi fún bí 2 hours. Mo wá sùn oorun 2 hours yẹn, mi ìrántí pé mi ò tí ì jẹun. Ibi tí wọ́n ń pa mi, mo wá padà ṣẹ̀ṣẹ̀ jẹun díẹ̀, mo wá tan fóònù. Bí mo tún ṣe tan fóònù ní alẹ́ yẹn, ẹ̀rù Ọlọ́run tó bá mi o. Bígbà tó ń lé sí, okay, ó wá di pé tẹ́nìkan bá ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́, kódà ẹlòmíà bá mi sọ̀rọ̀ ìṣẹ́jú 3 péré. Nígbà tí mo bá máa fi wo ojú aago, máa ti rí miss call 10 lẹ́nu ìṣẹ́jú 3 tẹ́ni yẹn fi bá mi sọ̀rọ̀ yẹn. So ìgbà míì tí n bá ní kí n pe àwọn, tí n bá ti bá yẹn sọ̀rọ̀ tán, mo fẹ́ pe àwọn, torí pé mo fẹ́ kí gbogbo èèyàn sọ tán bá fẹ́ sọ sí mi létí, mo fẹ́ gbọ́. So tí n bá ti bá yẹn sọ̀rọ̀ tán, tí mo wá wò pé èèyàn 10 tó ti pè mí miss call àwọn 10, mo ní kí n dá nǹkan nú nọ́mbà àwọn èèyàn 10 yẹn, call mi ò tó wọlé. Tí n bá tún fi answer call yẹn tán, tọ́lọ́wọ̀n bàjẹ́ mi ò ti wọlé, màá sólé dá bóyá 2, 3 tàbí kan ni mo lè pè inú yẹn kó tó dùn pé àwọn mi tó wọlé. So mo sá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo ṣe yẹn títí bí mo tó ṣe kò mọ títí di òru nìyẹn. Mo tó kò mọ di òru. Ìwà àti ẹ̀wà gbogbo ẹ̀ kò tí ẹ̀ wá yé mi mọ́. Oorun yẹn náà wá mọ́ rárá. Bẹ́ẹ̀ ni mo ṣe láti alẹ́ ìjẹta ìgbẹ́ títí di àárọ̀ àná. Ìgbà tó máa di àárọ̀ àná, ara bẹ̀rẹ̀ sí ní olódì mi, orí ń fọ́ mi, ara ń ro mi, mi ti ẹ̀ gẹ́tì ara mi mọ́. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run
mo ní ọmọ tó jẹ́ qualified nurse, ọmọ bíbí inú mi. So tí ó mọ̀ tó jẹ́ pé òun ló mọ̀ admit mi tó bá ti rí pé ó fẹ́ rẹ bàbá. Ìtàn ní kiri àgbà kọ́mọdé ó mọ̀, irọ́ ni o. Tó bá rẹ àgbà dáadáa ọmọdé máa mọ̀. Àwọn gan náà bí mi lè pé dádì kí ló ṣẹlẹ̀. So ó dẹ̀ bí mi lè dádì ẹ jẹ́ ká lọ ra drips. Ṣé ìpínlẹ̀ bá ti gba drips tó ṣe ara yẹn máa yá ni. Ètò wa jẹ́ pabambari ibẹ̀ ni pé ọmọ mi náà wá lọ ra drips pé kí n gba drip lẹ́nu àná látàná. Wọ́n á sọ fún ọmọ mi wípé but mo ń lọ sí Èkó láàárọ̀ ọ̀la nídàjí ọ̀la. Wọ́n wá ní jáde ẹ mọ́ wọlé ṣe bẹ́ẹ̀ máa gba méjì lálẹ́ 8 hour interval ni. So méjì yòókù títí ìdájí títí 4-5 láàárọ̀ ọ̀la ẹ lè gba méjì yòókù. So èkejì méjì yòókù tó jẹ́ bíkà wà òun ni mò ń gbà lọ́wọ́ báyìí. So ètò wa tí mo ń sọ pé ó yà mí lẹ́nu jù ni pé tọmọ mi bá ti fẹ́ fún mi ní drip tọba ẹ̀ẹ̀kan náà ló máa ń fi abẹ́rẹ́ yẹn sí. Wàláì tàláì súnmọ́bìláì làṣìláwà ẹni tó bá parọ́ kẹ́lẹ́dà yín jẹ níyà. Ọmọ mi ń dá gbogbo ara mi lu káàkiri ni kò rí iṣan mú. Ibi tí wọ́n ti kí abẹ́rẹ́ bọ̀ mí kó tó di parí ibi tí ó bọ̀ sórí iṣan tí kì í dẹ̀ ṣe ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń kọ́ṣẹ́ yẹn. Wọ́n fi abẹ́rẹ́ yẹn bọ̀ mí lára tó ọ̀nà 6 kó tó wá di pé at the end of everything because wọ́n ní ó sọ fún mi pé ó ti rẹ̀ mí, iṣan mi ò jáde rárá. Gbogbo iṣan ara mi ò jáde. Gbogbo bí wọ́n suspect pé okay iṣan kan wà níbí sógun tó wọ́n á ṣe gbogbo ẹ̀. Sógun tó lè gba àṣírí yẹn. Nígbà tí wọ́n bá máa even kó tó di pé wọ́n fi omi tí wọ́n fi nùnú tí àwọn fi abẹ́rẹ́ sí yẹn àtúntí àní tó rí mọ́. Wọ́n á wá wò pé ibi báyìí náà ni wọ́n á kàbẹ́rẹ́ bọ̀. Nígbà tí wọ́n bá kàbẹ́rẹ́ bọ̀ tá a rí pé kò wọ́ ibi tó yẹ kó wọ́n á tún yọ. More than 6 bẹ́ẹ̀ ni wọ́n ṣe. Even ó worst débi pé ní ẹsẹ̀ mi mo decide pé tó bá jẹ́ pé ẹsẹ̀ ló lè láti lè ṣe. Nígbà tí ọmọ mi sọ pé mo lè gbà lọ́wọ́ mo lè gbà lẹ́sẹ̀ pé tá a bá ti rí tọwọ́ mọ́ kejì àwọn ọlọ́wọ́ tẹ̀sẹ̀ ó tún lọ wo tẹ̀sẹ̀ títí ọ̀nà méjì náà tó kí abẹ́rẹ́ bọ̀ lẹ́sẹ̀ tí ò tún mú náà torí pé ó ní nítorí pé ó ti rẹ̀ mí jù ní gbogbo ìṣàn yẹn fi sá wọlé. So wọ́n wá sí fáàmù sí mi lórí orí chair tí mo ti máa ń ya kíní mi náà nínú sitting room mi. Ó ní mo jókòó lé ó ní mo sùn sí títí tí mo fẹ́ àfarabalẹ̀ dé orun òkun mi mo sá kàn láì dáhùn títí wọ́n sá ń test ẹ̀ títí ó tó di pé wá rí eléyìí mú kí n tó wá gba méjì tànà. Méjì yòókù ni mo jí gbà ní ìdájí tí mo bá after 5 ni mo bẹ̀rẹ̀ tí n bá tó ti gba eléyìí tán sìn mo máa lọ wẹ̀ mo tún múra Èkó nìyẹn. Èkó níbi tí wọ́n ti fẹ́ bá wa sí ètùtù àwọn alálẹ̀ tí wọ́n ó ti bá wa bẹ̀ Ọlọ́run níbi tí Ọlọ́run ti ń gbọ́. Màá mú díẹ̀ wá sójú wòran yín but kì í ṣe gbogbo àsọkọ́nà àṣà lọ́rùn. Màá kàn fi díẹ̀ hàn yín nígbàtí nínú nǹkan tó fẹ́ lọ bá mi ṣe díẹ̀ tó ṣe fi hàn máa fi hàn. Wọ́n dẹ̀ sọ pé owó ara mi ni mo gbọ́dọ̀ fi ṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ. So nígbà tí wọ́n ti sọ pé owó ara mi ni mo gbọ́dọ̀ fi ṣe yẹn so bẹ́ẹ̀ yẹn ti ẹ̀ fún mi lówó mi gbọ́dọ̀ pa owó yẹn pọ̀ mọ́. So kẹ́ ẹ lè mọ̀ pé kì í ṣe pé mo wá fi léyìn náà tọrọ owó. Wọ́n ní owó ara mi ni mo gbọ́dọ̀ fi ṣe owó tí mo ṣiṣẹ́ fún ara mi ni mo gbọ́dọ̀ fi ṣe. So Ọlọ́run á bá wa ṣe tí n bá ti gba kíní ìtàn màá lọ wẹ̀. By the time tí bá máa wẹ̀ tán ó ṣe é ṣe kó má ti tó bí 6:30 nǹkan bẹ́yẹ màá dẹ̀ tún bọ́ sínú mọ́tò màá tún fèsì Èkó. Gẹ́gẹ́ bí mo ṣe sọ mọ́tò mi gangan kò ṣeé gbé lọ torí mo ní ìpèníjà jíà mọ́tò yẹn mi dẹ̀ tí ìrówó tí mo lè fi ra jíà ṣùgbọ́n mo ti tọrọ mọ́tò lọ́wọ́ ọmọ mi kan tó jẹ́ wípé ó fi inconvenient ara tiẹ̀ náà nítorí pé mọ́tò ẹyọ kan ló ní mọ́tò kékeré kan ló ní
mọ́tò kékeré kan ló fẹ́ gbé fún mi, òun á máa gun ọ̀kadà káàkiri. Kì í ṣe pé nítorí pé ó jẹ́ ọmọ mi nìkan, ṣùgbọ́n nítorí pé òun náà nífẹ̀ẹ́ sí Yorùbá nation, ó dẹ̀ mọ nǹkan tí mo fẹ́ lọ sí, ló fi yọ̀ǹda mọ́tò rẹ̀ kékeré tí màá gbé lọ fún mi. So mo bẹ̀ ẹ̀yin èèyàn wa, ẹ dákun, gbogbo nǹkan tẹ́ bá ti ń gbọ́ tí wọ́n bá ní ká ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation, ẹ jẹ́ a máa ṣe. Sórí bí bó ṣe tẹ́nìkan kan ọmọ Oòduà nation tó ń ṣe fún ọmọ, gbogbo àwọn tí ó mọ̀ yẹn ẹlẹ́dàá wọn mọ̀. Àníìdí àti pariwo pé mo fẹ́ ṣe nǹkan báyìí, mo fẹ́ ṣe nǹkan báyìí, tàbí wọ́n ní ṣe nǹkan báyìí ká máa fi yẹn tọrọ owó káàkiri. No, gbogbo ń tagbára rẹ bá ká ṣe. Tó bá jẹ́ pàgbára ọ̀ka, o lè sọ fún yàn méjì mẹ́ta, kì í ṣe orí íńtánẹ́ẹ̀tì ló ti sọ fún yàn. O sọ fún yàn méjì mẹ́ta, ẹ dákun mo fẹ́ ṣe nǹkan báyìí, inú àwọn tẹ́ mọ̀ pé jọ ń ṣe nǹkan yẹn, ẹ dákun wọ́n ní ká ṣe nǹkan báyìí, owó ò dẹ̀ tó, mi máa di iye tẹ́yìn náà bá lè fi kún kátà àti ẹ̀rí pé ẹja ẹ lè jájọ lọ sí kẹ́yìn náà ò lè rí. So kò sí nǹkan tó burú nínú yẹn. So fún àǹfààní ẹlòmíì tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ fídíò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ní tí mo gbé dání yìí, mi wá fi tọrọ owó. Ẹ má rí mi bí ẹni tó gbé drip dání, ó fi yẹn ayé nítorí pé ó fẹ́ tọrọ owó. I am not o. Mi wá fi drip tọrọ owó. Mo fẹ́ kẹ́ ẹ rí nírí pé ìnira ńlá fi ṣiṣẹ́ òmìnira. Ìmọ̀ pé gbogbo àwọn alálẹ̀ wọn ó ti wà lẹ́yìn lórí nǹkan tí mò ń lọ sí lẹ́nìí lẹ́kọ̀ọ́. Àwọn alálẹ̀ wọn ó tì mí lẹ́yìn tọ́dọ̀ bàbá Peter Fatomilola àti ṣe tágbára ká, ṣùgbọ́n àní láti sọ. So ibi báyìí náà ara àwọn ibi tí mo máa ń gbọ́kànlé díẹ̀ ni, mo máa ń gbọ́kànlé. So tó bá burú tán láwọn ibi tí mo máa ń súré rìn sí, tó jẹ́ pé àwọn tí wọn ò fẹ́ kí wọ́n okay, ẹ jẹ́ kí n tó sọ fún yín. Ìbà Gani Adam wà lára àwọn èèyàn, kì í ṣe pé wọ́n wà lára àwọn ní ẹni tó sọ pé tí wọ́n pé ẹni tí mò ń lọ báyìí, wo lágbájá, màá ní kí ẹnìkan wá bá ẹ, màá ní kí Sokoti wá bá ẹ, gbogbo ń tó bá lè ṣe láyé kò gbọ́dọ̀ kú o, wàhálà kankan gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí o. But wọ́n mọ̀ pọ̀ ọ̀rẹ́ mi ni, ọ̀rẹ́ mi ni, èmi náà fúnra ara mi, ọ̀rẹ́ gidi tá a súnmọ́ra wa o. Ṣe mọ̀ pé bóyá nítorí pa súnmọ́ra wa yẹn, mi ò kò wòlé òkè níyì nílùú ẹ̀. Nígbà tó wá di pé irú ààrẹ pè mí pé àwọn máa pe ẹnìkan Sokoti pẹ̀lú nǹkan tó ń ṣe, gbogbo ọmọ Yorùbá gbọ́dọ̀ dúró tiẹ̀, tó fi ní ṣàṣìṣe, tó fi ní ra burú, táyé òfin ní fọ̀rọ̀kúrọ̀ lọ ẹ̀. Nígbà tó máa bá mi pé tọ́dọ̀ rẹ̀ mi, wọ́n ní ìyẹn náà wá sọ fún ọ̀gá pé bàbá, ọ̀rẹ́ mi ní Sokoti, tó bá ń lọ sọdún eégún nílùú wọn mo ń tẹ̀lé lọ, kì í ṣe ọdún eégún 6 ni mo ti lọ bá ṣe. Ọ̀rẹ́ mi gidi tímọ́tímọ́ ní ẹni yẹn, ṣùgbọ́n mi ò fojú pó tó bẹ́ẹ̀ yẹn wò. So ọwọ́ adé yẹn bí 3 nínú àwọn tó ń rí mi nínú struggle yìí tí wọ́n pè mí pé àwọn máa fún mi nọ́mbà yẹn nìkan. Nígbà tí lómi náà tó máa fún mi ní nọ́mbà, ó tó di nọ́mbà ọ̀rẹ́ mi yẹn. So lèmi náà wá wò pé okay. So àbájọ tí n bá lọ sọ́dọ̀ ẹ̀ tí gbogbo àwọn èèyàn máa pọ̀ lọ bí omi, kò yé mi sí. Torí mi ò sábà nígbàgbọ́ nínú ká máa sọkún káàkiri, ká máa ṣe gbá, ká máa ṣàwó. Mi ò nígbàgbọ́ nínú ẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n àṣẹ nítorí báyé ò tí ì dé ni. So mo wá ṣe ń ro pé so gbogbo èèyàn tá máa ń wá sí ọ̀dọ̀ ẹ̀ yẹn, okay, gbogbo àwọn èèyàn tá máa ń fún ní mọ́tò tó bá sọdún eégún, tá máa ń fún lóríṣiríṣi nǹkan yẹn. So wọ́n á test sí àwọn nǹkan tó ti ṣe fún wọn ni. So òun ni mo wá lọ bá, tí ó bá mi bi àwọn alálẹ̀ léèrè tí a ṣe. Òun náà dẹ̀ rí ògbóǹtarìgì nínú Yorùbá nation ni, but àwọn kan ń ṣe lábẹ́nu tẹ́lẹ̀ tí wọ́n ní. So ọwọ́ àdìsí àwọn náà pàtàkì wá bá mi wo gbogbo tó yẹ kán wò láti fa níjọ́ yẹn. Wọ́n wá ṣàlàyé àwọn kan fún mi. Wọ́n ní fásọ pé wọ́n ní mi gbọ́dọ̀ ya owó sí àwọn nǹkan yẹn, mi gbọ́dọ̀ gbowó lọ anybody.
gbogbo àwọn nǹkan tó yẹ kí n rà mo ti sẹ́ndì owó ẹ̀sìn wọn ti bá mi rà gbogbo àti mò ń sọ pé mi ò campaign Yorùbá Nation mọ́ yẹn mi ò sí fídíò Yorùbá Nation mọ́ yẹn gbogbo àyè náà mo sì ń sẹ́ndì owó tó fẹ́ fi bá mi sí àwọn nǹkan yẹn torí mi ìrówó yẹn sẹ́ndì lẹ́ẹ̀kan bí ẹ̀mẹ́ta ni mo sẹ́ndì owó tá a máa fẹ́ ra àwọn nǹkan tá a fẹ́ rà so in fact nítorí pé wọ́n ní ẹnìkan kan ò gbọ́dọ̀ bá mi san nínú owó yẹn ẹni tí mò ń lọ sọ́dọ̀ rẹ̀ yìí náà gan òun gan lè ná ×10 ní iye tá a fẹ́ ná yìí lórí ètùtù yẹn ó lè ná ×10 ní lọ́wọ́ ààrẹ tí ò ní mọ̀ pé òun ṣe kankan ṣùgbọ́n nígbà tí fàdé sọ pé èmi ni mo gbọ́dọ̀ ṣe fún ara lọ́wọ́ ara mi fine òun ni mo ṣe ń lọ sẹ́rí ìdí atótónu mi ni pé mo fẹ́ káwọn èèyàn rí pé ìnira la fi ń ṣiṣẹ́ òmìnira ṣe pé inú ìnira ni mo wà báyìí iṣẹ́ òmìnira ni mo fẹ́ lọ ṣe lẹ́kọ̀ọ́ báyìí lọ́dọ̀ ẹni tí mo ń lọ báyìí so gbogbo òkèpò tá a bá wà ṣe rí ń tá a bá gbé sí mind ó gbọ́dọ̀ ṣe kókó àwọn kan pè mí lánàá tán ní wọ́n fẹ́ interview mi lálẹ́ ṣe mọ̀ pé drip wà lọ́wọ́ mi wọ́n ti búkú ẹ̀ sílẹ̀ láti bí last 2 weeks pé bàbá àjọ agree sí àná a lè agree sí bí 6 lánàá 6:30 pé àwọn asẹ́ndì kìíní sí mi kémi wọlé náà àwọn asẹ́ndì link sí mi kí n wọlé so gbogbo ìgbà tí nǹkan yẹn ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ mo ti wá ọkàn mi ń lọ síbi pé ẹni tí ó ti ṣe advertise pé òun gbé mi bọ̀ gbogbo tó ń sẹ́ndì tó fi ń ṣe advertise náà ló ń sẹ́ndì sí mi àti wá gbọ́ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ Yorùbá Nation ṣé kan ní mo sá ni ṣé kan ní òkè mi ò tí ì dárí jìn mi ò tí ì gbàgbé lórí ìpinnu mi pé mi ò ní ṣe fídíò mọ́ ni mo ń láti ṣe so mi sọ fún ẹni yẹn pé nǹkan kan sí ni ìgbà tí mo kílíǹkì líǹkì yẹn tí máa jáde sí ọ̀dọ̀ wọn náà ní bá rí mo bá ṣàlàyé fún ọ pé ìwọ ọwọ́ mi o mo wà lórí drip níbẹ̀ tí adájọ́ mọ̀ sí àsọ̀rọ̀mọ́yẹ níjọ́ tó ń bá sọnù tọ́ka tètè wá lọ mi ìfẹ́ gbogbo mo ti ro gbogbo situation tó lè rọ̀ mọ́ kí n má wà ó parọ́ ni olórí burúkú ló ti sọ pé màá sá ó ti sọ tó ń olóṣèlú ni wọ́n àti màpá jáwọ́ padà sí ibi ẹ oríṣiríṣi làwọn èèyàn wọn sọ ó ní mo fi sáàfin now ibi tí mo ti ń ṣe lọ àṣé ẹni tó ń interview mi nítorí pé mo ń lo ọwọ́ mo máa ń lo ọwọ́ gbogbo yín lẹ́nu pé àtọwọ́ àtẹsẹ̀ ni mo fi máa ń sọ̀rọ̀ so bí mo ṣe ń gbé ọwọ́ yẹn àṣé omi ọ̀lọ́mọ ẹ̀jẹ̀ wa ti ń wá láti bí báyìí ó ti ń tírèsì okùn yìí lọ báyìí èmi ò dẹ̀ wo bẹ̀ òun lọ́wọ́ á rí lọ́wọ́ níyì bàbá Sokoti ẹ wọ ọwọ́ yìí mo wá rí wọ́n ní ẹ wo ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká stop máa báwọn yẹn sọ̀rọ̀ pé ẹ ti ṣe tó yẹ kẹ́ ẹ ṣe láti jẹ́ ká mọ̀ pé kì í ṣe pé ẹ fẹ́ wá pé ẹ dákun ẹ torí Ọlọ́run ẹ jẹ́ kí n sign yín off mo wá ní ẹ má sign me off agbòjọ́ kí ìgbọ́jọ́ kan ti mo nítorí pé mò ń gbé ọwọ́ yẹn wìrìwìrì tí n bá ti bọ́wọ́ yẹn sójú kan báyìí sìn omi yẹn máa drop nítorí pé mò ń gbé ọwọ́ yẹn tómi yẹn ò wá mọ́ òní ẹ̀jẹ̀ ṣe ń padà síta so mo wá gbé ọwọ́ yẹn lélẹ̀ títí tí mo fi bá wọn ṣe interview yẹn tán nínú interview yẹn ó yà mí lẹ́nu pé àwọn èèyàn wọ́n sẹ́ndì owó sí mi torí wọn wá fi mi tọrọ owó èmi náà lè lọ sí lọ pé mo fẹ́ lọ tọrọ owó but nǹkan tẹ́ni yẹn rí yẹn ló fi wá sọ̀rọ̀ pé káwọn èèyàn dákun whatever ìbàjẹ́ wọn náírà òun fẹ́ káwọn dá sí ọ̀rọ̀ health mi àwọn èèyàn kọ́ lè sí wọ́n sì kàn déédéé fún mi ẹ̀jẹ̀ wájọ́ pé káwá sọ pé gbogbo nǹkan tó ń ṣe fún mi yẹn ká sọ pé 2000 ni tí n bá ní 100 million nínú àkáǹtì mi tí 2000 bá gorí ẹ̀ àní pè ní 100 million mọ́ 102,000 la máa pè dèkòdèkò pé mi ò ní gbogbo yín náà dẹ̀ mọ̀ pé mi ò ní so whatever lead to tán ṣe fún mi yẹn ó ní wéètì ní ó kan àyà mi mo lè dúpẹ́ lọ́wọ́ yín gan pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ní fojú sunkún ẹ̀ ní faragbàwẹ̀ àìsàn tá yóò fi máa dáwó fún yín lórí íńtánẹ́ẹ̀tì Ọlọ́run ní jẹ́ ó ṣẹlẹ̀ sí yín
pẹ̀lú kò ní ṣẹlẹ̀ sí yín, kò ní ṣẹlẹ̀ sọ́mọ yín, kò ní ṣẹlẹ̀ sí mọ̀lẹ́bí yín, kò ní ṣẹlẹ̀ sí ìran yín. Now, a bínú sí àwọn èèyàn tí ó bàbá wa ṣe Yorùbá Nation. Àwọn èèyàn tí ó bàbá wa ṣe Yorùbá Nation náà ká má bínú sí wa. Gbogbo ìgbà ni mo ń sọ pé ṣé bí ńgbà tí wọ́n kan ọkọ̀ náà sílẹ̀ ṣé bí wọ́n ní kí gbogbo èèyàn wọlé ni. Àwọn kan kọ̀ wọn ò wọlé. Àwọn tí ò dẹ́jà wọn wọlé sínú ọkọ̀ yẹn. Wọ́n sì sásàlá fẹ́mi wọn. Àwọn yòókù tí wọ́n ń sọkàn méjì, ẹ rí i pé òkun pupa ló gbé wọn lọ. Àwọn tó wà ń sọkàn méjì nínú ọ̀rọ̀ Yorùbá Nation, Ọlọ́run ní jẹ́ kí òkun pupa ó gbé wọn lọ. Mi ìbẹ́ lọ́hùn kí àfojúsùn kan Yorùbá ẹyọ kan àti ege àti àwọn against àti for, mi ìbẹ́ lọ́hùn ká àfojúsùn kan Yorùbá kankan. Ọlọ́run lè ní jẹ́ ká fi ojú sunkún ara wa. Gbogbo àwọn tí ò tí ì yé sìn á padà yé wọn. Mi kàn fẹ́ káwọn náà rí wa bí ọ̀tá, kán mọ́ rí wa bí ọ̀tá, kán mọ́ rí wa bí ẹni pé àbá àfẹ́ káwọn ó dépò ni. Kì í ṣe pé àfẹ́ kẹ́ dépò là ń jà fún. Ọjọ́ iwájú wa, ọjọ́ iwájú àwọn ọmọ wa, ibi táwa jìyà dé yìí, kó má jẹ́ pé àwọn ọmọ wa ní ó tún rí zoom bẹ́ẹ̀. Kó má jẹ́ pé àwọn ọmọ wa ní ó tún rí zoom bẹ́ẹ̀. Gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣèlú, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n ti ní Ọlọ́run ti gbé gòkè. Ìran ẹlòmíì ò lè tòṣì mọ́. Ṣùgbọ́n tí ìran tí wọn ò bá tòṣì, ṣé kí ìran sẹ́mọ̀ ìran tèmi ní kó má tòṣì lọ láéláé ni. Òun náà láti sọ wípé kí a pa ìtọ̀ pọ̀ sójú kan kó lè bá a hó. So àbá olóṣèlú jà, kò yẹ kó olóṣèlú ó dẹ̀ bá wa jà. Torí lójú mi o, kò tí ì yẹra wa ni o. The same thing lájọ ń jà fún o. The same thing. Èyí tẹ́ fẹ́ ṣe òṣèlú, ẹ fẹ́ ṣe nítorí kára ó lè dẹ̀yàn ni. Ṣùgbọ́n constitution orílẹ̀-èdè yìí kò fi àyè tára ó gbà dẹ àwa Yorùbá sínú ẹ̀. Torí pé mo ń sọ fún yín, nígbà tí àwọn tí wọ́n fẹ́ marry wa together, tí wọ́n ti di ipá wa gbọ́n, àwọn Yorùbá àwọn eléyìí gbọ́n o, àwọn ẹ̀yà eléyìí gbọ́n o. Bàbá fi wọ́n ṣe aṣíwájú, gbogbo ohun tá a lè máa fi lò wọ́n bí ẹrú kò ní wáyé o. Ẹ jẹ́ wá àwọn tó gọ̀jù nínú ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta. Iná fi wá àwọn tó gọ̀jù tí wọ́n fi gbàgbára lé wọn lọ́wọ́. Ẹ rí i pé ẹnìkan òyìnbó kan sọ̀rọ̀ ní òní pé òun fẹ́ sọ kóhun tó kú wípé 30 million vote làwọn fi kún sẹ́ńsọ̀ táwọn kà, sẹ́ńsọ̀ northern táwọn kà 30 million ni wọ́n fi kún. Tó túmọ̀ sí wípé wọ́n rí pa àpọ̀jù wọn lọ. But wọ́n rí pé geographical spread wọn ó lọ rẹpẹtẹ, but inú igbó lọ́pọ̀lọpọ̀. Ẹ máa rìn lọ ní north, ẹ máa rìn ní 3-4 hours ní ojú títí express, ẹ ní kan abúlé kankan lápọ̀tọ̀ lápàsí. So now ẹni ẹ̀dẹ̀ sọ pé òun ò fẹ́ gbé kinní yẹn lọ sọ́run, òun fẹ́ sọ tó ló ń participate nínú ẹ̀. So ó dà orí íńtánẹ́ẹ̀tì ni mo ti rí ń jọ ẹnìkan náà ló sẹ́ndì sí mi. So n tí wọ́n fi sọ pé wọ́n pọ̀ jù wá lọ nìyẹn. Now àwọn náà wá ń ṣiṣẹ́ bá wọn pọ̀ jù wá lọ yẹn, wọ́n wá ń fi ara ní wá ọgbẹ́lẹ̀ lọ́dọ̀ wọn. Kò sí tẹ́ ìgbìnlẹ̀ Yorùbá tí ò wù. Ṣùgbọ́n gbàtà mọ̀ pé tẹ gbogbo tẹ́ ń gbìn ìṣẹ́ tó bá jẹ́ pé fi ń bọ́ra yín, nǹkan táwọn ń gbìn ò ní ta, àwọn táwọn ń ṣe irrigation láti fi gbìn nǹkan táwọn ń gbìn ò ní ta. Pàápàá jùlọ mélòó làwọn lè jẹnu táwọn ń gbìn, torí àwọn nílé tó pọ̀ tí ò sí létí ò sí kankan. Ẹ gbé ibi wọn máa fi dáko nílẹ̀ Yorùbá lọ́dún yìí, tó bá dọdún tí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ létí hù ń bẹ̀ tí wọn ò rí bẹ́ẹ̀, àwọn ènìyàn wà ń bẹ̀ permanently. So ṣùgbọ́n wọn ò kí ń rójò bá wà sí ń rójò, irrigation náà ṣe náà fi ń gbé. So wọ́n wá decide lọ́kàn ara wọn pé òkè ẹ jẹ́ ká lọ́ máa fẹ́ náà jẹ́ oko tiwọn. Nígbà tí nǹkan ọ̀gbìn wọn ò bá dàgbà, wọ́n á wà force láti máa jẹ tiwa. N tó ń ṣẹlẹ̀ nìyẹn o, mi ò parọ́ o. Ọlọ́run mọ̀ pé n tó ń ṣẹlẹ̀ nìyẹn o. Ọlọ́run mọ̀ òkè tí ó bá jẹ́ n tó ń ṣẹlẹ̀ nìyẹn. Ibo ni wọ́n ń gbin tòmátì
àti atarodo àti àlùbọ́sà wọn, ibo ni wọ́n ń gbìn sí tí ẹran tó yẹ pé wọ́n ń kó nínú ẹ̀wà síbí báyìí ni o, kì í ṣe gbogbo ẹ̀, kì í ṣe 1/20 ẹran tán ní nàndà bí o, kò tó 1/20 tán ní nàndà wà bí o. Bẹ́ẹ̀ ṣe pọ̀ tó lọ́dọ̀ wọn, kí ló dé tí kì í jẹ àwọn oko tí wọ́n ń dà yẹn? Àbójú ọ̀run làwọn ń dá oko sí tí wọ́n fi ń gbé gbogbo nǹkan ọ̀gbìn tí wọ́n wá tà fún wa ni. Kí ló tẹ́ràn ò kì í jẹ yẹn? Àwọn area táwa náà máa rò nìyẹn. Ẹran ò kì í jẹ tí wọ́n yẹn náà. Àwọn ẹran dẹ̀ pọ̀ sí lọ́dọ̀ jù, wọ́n kàn mú kéékèèké wá jẹ lọ́dọ̀ tiwa ni. So àwọn kéékèèké tó ń jẹ lọ́dọ̀ tiwa yẹn, wọ́n lè jẹ nǹkan ọ̀gbìn tiwa rún. Tó lóko bá sọ̀rọ̀ wọn tó pa síbẹ̀. Oko mi tẹ́ bá lọ síbẹ̀, tẹ́ bá bá àwọn obìnrin pé obìnrin lọ kórè oko, bóyá wọn lọ yàgbàdo tàbí wọn ó dè kí wọn mọ́lẹ̀, wọn ó dè fọ́ọ̀sì wọn bá lò, wọn gbẹ lómi lọ, wọn á pa ẹlòmí. Ọdún wo la tó fẹ́ bọ́nú ilé? So a bá olóṣèlú jà rárá, a nídìí àti bá olóṣèlú jà rárá. Nǹkan tó wu àwọn ni wọ́n ṣe, nǹkan tó lè wu àwa náà là ń ṣe. Táwọn ọba wá bá wa jà, kí làwa ṣe fẹ́ bá wọn jà? Táwọn ọba bú wa, kí làwa ṣe máa bú wọn? Personal opinion ni, for God's sake. Nítorí wu àwọn láti ṣe nìyẹn, leave them alone to do it. Nítorí wu àwọn láti ṣe láti, leave us alone to do it. Ọmọ Yorùbá kì í bára wọn jà o, wọn kì í antagonize ara wọn o. Now, lẹ́kọ̀ọ́ jọ́sí, ẹ máa àwọn ọmọ bàbá méjì, mi fẹ́ máa dárúkọ wọn. Ẹ máa àwọn ọmọ bàbá méjì tí ìkan wà ní UPN àbí ìkan wà ní ẹgbẹ́ kílókọ ẹgbẹ́ kejì yẹn gbà. So wọ́n wà ní ẹgbẹ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Èrò ọkàn wọn ni pé bí bẹ́nìkan bá ní àǹfààní àti wọlé, gbogbo mọ̀lẹ́bí ọmọ yóò. Bó bá ti pẹ́ ní kejì lọ láǹfààní àti wọlé, gbogbo mọ̀lẹ́bí ọmọ yóò. Èrò báwo ṣe ká máa ṣe gbogbo ẹnìyẹn? Bó ṣe ìlú wa bá ṣe gbọ́dọ̀ máa ṣe tí ọ̀rọ̀ Yorùbá Nation bá délé nìyẹn. Àkíkè gẹ̀ẹ́sì pé yẹn fẹ́ di president, àkíkè gẹ̀ẹ́sì pé yẹn fẹ́ di minister, àkíkè gẹ̀ẹ́sì pé yẹn fẹ́ di house rep, tàbí yẹn fẹ́ di senator, tàbí yẹn fẹ́ sí chairman of local government, tàbí yẹn fẹ́ sí commissioner ní state, tàbí yẹn fẹ́ sí councillor. Àkíkè gẹ̀ẹ́sì ẹ̀ ń tà ń sọ ni pé ẹ wá ṣe lórílẹ̀-èdè Yorùbá Nation. Ẹ jẹ́ ká kó Yorùbá Nation jọ. Gbogbo ń tà tí ó tó àṣẹkùn tó wà nílẹ̀ yìí tó pín. Torí pé ń tà fi ń bọ́ gbogbo Nàìjíríà sí nǹkan táwa ní ni. So tá a bá dẹ́mọ̀kẹ́tì nǹkan yẹn sí àti bọ́ ara wa lásán, ó yẹ kẹ́yìn náà mọ̀ pé yóò ti ànító àtàníṣẹ́kù ó ti pọ̀ jù. Àwọn kan máa ń sọ̀rọ̀ kan, wọ́n máa ń believe pé gbogbo ẹ̀yin tọ́mọ yín bá ti kàwé, irọ́ ni o. Irọ́ ni, gbogbo ọmọ Yorùbá kọ́ ló kàwé o. Gbogbo ọmọ òyìnbó gan kọ́ ló kàwé. So ṣùgbọ́n nítorí important ni pé àwọn tó kàwé wọ́n á ṣe iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe. Àwọn tí ò kàwé wọ́n á rí iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe tí wọ́n fi máa jẹun, tí wọ́n fi máa live comfortably. Nítorí wà bẹ́ẹ̀ ni ẹ̀ o. Kì í ṣe pé à ń sọ eléyìí nítorí àwọn tá a kàwé nìkan, ẹ̀yin tẹ́ kàwé, ẹ̀yin lẹ máa di kinní kan. Ok, bricklayer tí a bá gbé odidi ilé 10 fún kó tó parí èyí yẹn, tí 10 mẹ́tọ́ ti ń dúró tì, ṣé kò ní lówó ni? Ọ̀dẹ̀ lè mọ́ka primary 6 ṣùgbọ́n ṣe tó kọ́ ní ẹ̀ tó dẹ̀ mọ́. Bẹ́ẹ̀ gbélé fún àwọn olè máa ń pèsè engineer rẹ̀ máa ń pè tán máa ń bá wọn kọ́lé, contractor tí ọba yẹn kọ́lé. Àwọn náà ni contractor òun kọ́ ni ó mọ blọ́ọ̀kù fún rẹ̀, àwọn tí ó pè náà nìyẹn. Nínú ẹ̀ náà láti ra àwọn tó ń bomi fún wọn, nínú ẹ̀ náà láti ra àwọn tó ń bá wọn po símẹ́ǹtì, nínú ẹ̀ náà láti ra àwọn tó ń ru pọ̀npọ́n lọ sókè. Kátẹ̀wá ní kò sí yẹn, wọn ká ní wọ́n lo instrument láti gbé kìnní yẹn lọ sókè, àwọn kan ní ọmọ àpò sáré. So now irú Nigeria Port Authority tó jẹ́ pé number 16 in rank ní ọmọ Yorùbá yẹn, gbogbo àwọn 15 tó wà lókè yẹn wọn ò ní síbẹ̀ mọ́, ọmọ Yorùbá nìkan ní ó kù mẹ́.
sí tó bá jọmọ Yorùbá nìkan ló kù bẹ́ẹ̀ ṣé gbogbo àwọn 15 yẹn ṣé ìdílé ẹyọ kan ni wọ́n ti fẹ́yàwó ni tí ó bá jẹ́ ìdílé ẹyọ kan ó yẹ ká mọ̀ pé gbogbo ìdílé ìyàwó wọn ni wọ́n á ṣe dáadáa sí ṣé fámìlì ni bàbá wọn àti ìyá wọn ni tí wọn bá wá jẹ́ fámìlì torí pé Yorùbá wọn máa ń sá fún yẹn wọn ọmọ ò ní fẹ́ bàbá so bàbá ìdílé ọ̀tọ̀ ni bàbá wọn ti wá ìdílé ọ̀tọ̀ ni ìyá wọn ti wá wọ́n á ṣe sí ìdílé ìyá wọ́n á ṣe sí ìdílé bàbá wọ́n wá ṣe tàwọn siblings wọn náà ẹ wá sọ fún mi bó láyé ò sí ní dẹrùn èèyàn 15 ìdílé ìyàwó ìdílé bàbá ìdílé màmá téèyàn kọ̀ọ̀kan ẹ̀yìn kọ̀ọ̀kan yóò take care ṣe mọ̀ pé àwọn yẹn ti bọ́ nínú ìṣẹ́ nìyẹn bí ó ṣe kárí nìyẹn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pọ̀ ṣùgbọ́n nítorí ibi tí mo fẹ́ lọ mo gbọ́dọ̀ tètè múra máa fi àdàgbà ètò yẹn máa fi rọ̀ síbí ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀yin èèyàn ẹ dákun torí Ọlọ́run ẹ máa fi àdúrà ran àwa tá a wà lójú ogun yẹn ẹ máa fi àdúrà ràn wá lọ́wọ́ ogun tá à ń jà nítòótọ́ kì í ṣogun ìbọn kì í ṣogun àdá kì í ṣogun òkò kì í sáà ṣe ogun burúkú ogun tá à ń jà yẹn ogun ọpọlọ ni torí àwọn kan tó ń jarú ogun tá à ń jà yìí lọ́wọ́ wọ́n ti sọ ẹ̀mí nù gan o gbogbo àwọn tó lè gbé wọn dé ipò ọlá tí wọ́n bá ní tí self determination wọn bá bọ́ sí tán gbogbo àwọn tó lè kọ́ àwọn ọmọ wọn ní one thing or the other ọ̀pọ̀lọpọ̀ náà ti padà nù ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ náà ti jó ọ̀pọ̀lọpọ̀ àwọn police station tó lè sì kí ọ̀hún nígbà tí ìlú bá pín àbí nígbà tí ìlú bá pín ṣé police station tó bá wà ní Ọ̀yọ́ state tó bá wà ní Ìbàdàn níbi tí mi wáyé ṣé wọ́n gbé lọ ilẹ̀ Haúsá ni so nígbà tá a bá ti wá jó police station yẹn ìdáàbòbò àwọn tó wà ní constituency or jurisdiction yẹn ìdáàbòbò wọn ń bò ló wà ṣe bí tí wàhálà bá dé ṣe bọ́lọ́pàá la máa ń ké sí kí la ṣe máa hate wọn so gbogbo nǹkan tí àròjinlẹ̀ tí Yorùbá ní nìyẹn o gbogbo àwọn ẹ̀sà síjọ́sí àwọn tí wọ́n balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́ ọmọ Yorùbá pọ̀ nù wọ́n lo àwọn kan ni o wọ́n lo àwọn kan ẹ lọ balẹ̀ iṣẹ́ lágbájá jẹ́ ẹ lọ balẹ̀ iṣẹ́ ẹnìkan wà lókè òkun gbà náà lọ́run tí gbogbo yín náà mọ̀ bí ẹni mo wó ẹ máa command to give ẹ lọ lé lágbájá ẹ lọ bàjẹ́ ẹ lọ lé tàwọn ẹ lọ bàjẹ́ àti pé àwọn lágbájá àti tàwọn ọdún yẹn gangan ló disturb ẹ constitution ló disturb gbogbo wa ẹ má jẹ́ àparọ́ tara wa jẹ́jẹ́ constitution tó disturb wa yẹn ó ti expire ẹ̀dẹ̀jẹ̀ àjòkó kátó míì sí wọn láwọn ò gbà torí tí wọ́n ń jẹ lọ́wọ́ ó dùn mọ́ wọn lẹ́nu èmi dẹ̀ sọ fún wọn o ẹ̀yin lẹ̀ ń jẹ tó dùn lọ́wọ́ tẹ́ ẹ fẹ́ kó bọ́ o tí yín ló pọ̀ nù ọ̀rọ̀ àwọn tí ẹ tí ì rí dídùn kankan jẹ rí tẹ́lẹ̀ so àwa ti yí sì mọ́ ń tà ń jẹ so ẹ̀yin ní ntẹ́ ń jẹ tẹ́ ẹ believe pé kò gbọdọ̀ bọ́ láéláé yóò dẹ̀ padà bọ́ náà ni torí Yorùbá lè sàn yìí we come to stay pẹ̀lú ògo Ọlọ́run Yorùbá lè sàn yìí Ọlọ́run wà ní ṣe ní owó dé ẹ̀mí pín Ọlọ́run ní ṣe ní owó dé ẹ̀mí pín ẹ má bínú ohun mi ti fẹ́ mọ́ so máa mú mi ti máa ṣe kí n tán so owó dé ẹ̀mí pín Ọlọ́run ní síbẹ̀ fún wa àsìkò tí iṣu orílẹ̀-èdè yìí bá jiná orílẹ̀-èdè Yorùbá nation ni mo sọ o kò ní jó ẹnì kankan wa lẹ́nu àti gbọ́ àwa àti àwọn mọ̀lẹ́bí wa inú ìrọ̀rùn la máa wà a ní sí nínú ìbànújẹ́ wọn ní gbé ẹnì kankan gbẹ̀nú wa pàápàá jùlọ àwa tá à ń ṣiṣẹ́ kí Ọlọ́run lè jẹ́ kó wá sí ìmúṣẹ pẹ̀lú ògo Ọlọ́run wọn ní wá wa tí o ojú ò ní tiwa o ẹ má bu olóṣèlú o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bu olóṣèlú bí tẹ́ bá ti ń bú àwọn kan inú á bí wọn yóò dẹ̀ dìjà tó bá dẹ̀ dìjà àmẹ́ni tí ó kù àmẹ́ni tí ó kù àwọn tá a fẹ́ gba Yorùbá nation ṣé n tó wù wá ní kí wọ́n ti pa gbogbo Yorùbá tán sáà lọ kó Yíbò wá
joy ara wa ńgbà tá bá gba Yorùbá nation ni ṣá lọ ka Hausa joy ara wa ńgbà tá bá gba Yorùbá nation ni ẹ̀yin jẹ́ ká ronú ṣé rí pé ọ̀rọ̀ tèmi máa ń yàtọ̀ sí gbogbo èèyàn I'm a matured man mo ti sún 70 dáadáa so irú mi ò tó gbọ́dọ̀ parọ́ mọ́ ntí mo padà rí tí padà fojú mi rí kò tó ètí mo ti rí bọ́ sẹ́yìn mọ́ therefore mi ò ní ìdí láti parọ́ rárá ṣe rí kálukú contribute kóta tiẹ̀ sínú tá à ṣe lọ́wọ́ ìlú kẹ́nìkan má believe pé òun nìkan lọ́lọ́run gbélé ayé lọ́wọ́ àwọn kan ti sì bọ̀ ti pẹ́ inú mi dùn gbogbo yẹn gbọ́n kan tí Chief Sunday Igboho sọ ó ní àwọn wá bá àwọn kan lórí agitation Yorùbá nation ni ó ní Ọlọ́run kan lo òun lásìwájú bí nǹkan yẹn ṣe wá sí mímú sẹ́ni Chief Sunday Igboho ló fẹ́nu ara ẹ̀ sọ yẹn tó túmọ̀ sí pé tí Chief Sunday Igboho bá believe pé àwọn kan wà tán ti ń ṣe kóhun tó strike yẹn ó túmọ̀ sí pé any other person tó bá sọ anything contrary on tara ẹ̀jẹ̀ ni o any other person tó bá sọ something contrary but èmi ò fẹ́ situation tó máa jẹ́ pé àwa tá à ń agitate fún kínní a máa takora wa ló máa jẹ́ kọ́rọ̀ mi ò mọ bẹ́ẹ̀ yẹn a nídìí láti takora wa strength tá a fi ja ìjà pàǹbára wa jà ẹ jẹ́ ká lò lórí tá à ń jà fún yìí náà kó bọ́ sí wa lọ́wọ́ tó bá ti wà bọ́ sí wa lọ́wọ́ tó bá ti pé àwa ń jà lórí bá ṣe pín ni ó sì dá but ẹ tí mú kinní kan ẹ tí ń tàfàdù nǹkan yẹn ò ti tẹ̀ wá lọ́wọ́ àti ń jà sí supremacy gbogbo wa la mọ̀ ipò tí bàbá wa Professor Banji gbogbo wa la mọ̀ ipò tán wà lórí kinní lórí ìtàtí lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo wa anybody ló mọ̀ tẹ́nibọ̀dì bá fẹ́ yẹpẹrẹ wọn yẹpẹrẹ ara ẹni o gbogbo wa la mọ̀ ipò tí Chief Sunday Igboho wà gbogbo wa la ti mọ̀ ipò tí Ìbà Gani Adams ti wà báyìí ṣe rí president àwọn Àgbẹ̀kọ̀yà worldwide interview ẹ̀ tí mo yà torí nǹkan kan kékeré tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ Àgbẹ̀kọ̀yà kan táwọn bíi mélòó kan kú accident ṣẹlẹ̀ àwọn bíi mélòó kan kú àwọn kan wà lọ́sibítù tá à ń bẹ lọ́nkọ́ náà lójúmọ́ rẹ̀ kó bá wa la ẹ̀mí wọn sìn tí ò bá jẹ́ yẹn interview tí mo ṣe fún ọ̀gá Àgbẹ̀kọ̀yà pátápátá n bá ti gbé jáde but mo wò pé a ní láti sympathize pẹ̀lú àwọn tó kú yẹn àtàwọn tó ń bẹ lọ́sibítù 2 weeks ago ló ti yẹ kí wọ́n gbé jáde so but tọ́lọ́mùbá ti ṣe é sìn àwọn tó kú lọ́sibítù tọ́lọ́mùbá ti jẹ́ kí wọ́n gbádùn àmọ́ wá release ẹ̀ so kò ní dàbí ẹni pé àbáwọn kan mọ̀ ká wọn kan ní pé àwọn èèyàn ní mọ̀ ní pé ṣé pẹ̀lú gbogbo tó ṣẹlẹ̀ yẹn ni bàbá ìtàn sọ̀rọ̀ tó sọ̀rọ̀ wọn ní mọ̀ pé a ti rìkọ́ọ̀dù nǹkan yẹn ti pẹ́ kí accident tó ṣẹlẹ̀ ara àwọn nǹkan tí mo sọ pé kí Yorùbá máa ń rò nìyẹn wọ́n ti súré conclude wọ́n ní àwọn ọmọ ẹ̀kan wà lọ́sibítù ó ti súré sọ̀rọ̀ whereas àti sí ó ti lé lọ́sẹ̀ méjì kásídẹ́ǹtì tó ṣẹlẹ̀ èmi mo dá nìkan lórí ara mi pé mi ò ní upload ẹ̀ torí trying time àwa Àgbẹ̀kọ̀yà la wà yìí so tí irú ẹ̀ bá dẹ̀ wá ṣẹlẹ̀ tá a bá gbé kinní yẹn síta àwọn tí ìrònú jinlẹ̀ oríṣiríṣi ni wọ́n máa sọ contrary tó wà ní máìlì tiwa so ẹ dákun mo bẹ̀ yín ojú òní tí ẹ jẹ́ ká jọ gbé Yorùbá nation yìí lárugẹ ẹ dẹ̀ má bú yàn mọ́ torí Ọlọ́run gbogbo àwọn tẹ́ ń bú yìí ní ọ̀padà wá síbí gbogbo àwọn tẹ́ ń bú yìí ọ̀pọ̀lọpọ̀ wọn wà nù wà wọn lè gbójú wọn jáde ni ṣé kí ẹ tó ń ṣe sínétọ̀ lọ́wọ́ kó jáde ṣe kó ní Yorùbá nation lòun fẹ́ ṣé ẹ̀dẹ̀ ló wípé yóò padà sí Àbújá yẹn tí ò bá wá padà sí Àbújá nítorí kọ́ wá jẹ́ pé àwọn aráalé rẹ̀ nìkan ló ń ṣe lóore sáwọn aráalé rẹ̀ yẹn ṣe Ìgbò ni wọ́n ṣe bí confidence táwọn wa náà kí ó lè confident fún gbogbo ọmọ Yorùbá ni so bí àbóhùn bá ti wá mú confidence yẹn bá àwọn kan tá a wá ní kí jẹ owó rẹ̀ ó bọ́ so káwọn mọ̀lẹ́bí ẹ̀ ò tún padà sínú àdánwò ṣe ń tá a fẹ́ nìyẹn very few làwọn èèyàn wa tó wà níbẹ̀ wọn ò tó 5% tán gbádùn
láwọn ọmọ tí wọ́n jẹ́ Yorùbá nínú ìṣàkóso orílẹ̀-èdè. So ẹ má jẹ́ ká bẹ̀ lọ́hùn pé kí owó wa tán kó lọ tán fi ń lọ sẹ́ẹ̀tì ara wọn up to a greater height tó jẹ́ pé àwa tá a ní owó tán kó lọ gangan àwọn tá a ní láàrin wọn kò ju 5% lọ. ẹ má tó jẹ́ pé ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ bí ẹ má jẹ́ ká máa hùwà bí àwọn 5% tí ó ṣe jáde yẹn tí wọ́n ṣe jáde tí wọ́n sọ̀rọ̀ tí ọ̀nà àtijẹ àtimu tí wọ́n fi ń bọ́ ìyàwó bọ́mọ lẹ́bí bọ́ ọ̀rẹ́ yẹn tí ó fi bọ́. ẹ má jẹ́ àṣeyẹ o ẹ má jẹ́ àṣeyẹ o ẹ má jẹ́ àṣeyẹ o ọ̀rọ̀ tèmi máa ń yàtọ̀ o ẹ má jẹ́ àṣeyẹ o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run Olódùmarè kò ní bà ilé àtọ̀nà wa jẹ́, Ọlọ́run ní bà ayọ̀ wa jẹ́. Yorùbá nation pẹ̀lú ògo Ọlọ́run it has come and stay, and pẹ̀lú ògo Ọlọ́run ìbàjẹ́ ò ní ṣẹlẹ̀ sáàrin wa, Ọlọ́run ní dá àárín wa rú. àtàwọn olóṣèlú ọmọ Yorùbá ni wá, èyí sì bẹ lóhùn kẹ́nìkan kan kú nínú wa, àtàwọn tó ń ṣòṣèlú nínú ọmọ Yorùbá kọ́lọ́ máa bá wa fìṣọ́ ẹ̀ṣọ́ wọn, àtàwọn tá à ń ṣe Yorùbá nìsan níbí kọ́lọ́ máa bá wa fìṣọ́ ẹ̀ṣọ́ wọn, alákọ́lọ́ wọn máa fìṣọ́ ẹ̀ṣọ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti wà láàrin wa àtàwọn wà nù wa ṣùgbọ́n náà lè jáde, alákọ́lọ́ wọn máa fi ìṣọ́ rẹ̀ sọ wọn ní àwọn ọ̀pọ̀lọpọ̀ nù wọn tó jẹ́ pé nínú àwọn ọ̀rọ̀ táwa ń sọ yìí wọ́n padà rí òtítọ́ nínú ẹ̀, wọ́n dé decide láti wá sínú wa. So gbàtà bá ní kíkó ti pa wọ́n before then, so àwọn wo ni wọ́n ń bọ̀, àwọn wo ni wọ́n ń bọ̀ sẹ́yìn pé a nídìí àwọn èèyàn tí ó rúlù rẹpẹtẹ àbí so possible kò jẹ́ pé òkè ní lórí ruling wa o, àtàwọn tí ó ṣe conventional ni o, àtàwọn tí ó ṣe minister ni o, àtàwọn tí ó ṣe house of rep, àtàwọn tí ó ṣe senate díẹ̀ chairman, kó wá jẹ́ pé very few number lókùtà ní látàtà táwọn yẹn bá occupy seat tó yẹ kí wọ́n occupy tán. àwọn òní ò wà jẹ́ àwọn àwọn òní ò máa ṣe iṣẹ́ pẹ̀lú àwọn yẹn. sáwọn ara àwọn náà àwọn olóyè yẹn náà àwọn náà wọ́n bọ̀ sí títì tí wọ́n máa ṣe traffic officer, àwọn náà wọ́n bọ̀ sí police station tí wọ́n máa lọ gba statement, àwọn náà wọ́n máa lọ sí kóòtù, àwọn náà. So a ní di èrò tó pọ̀ ní tí ń bẹ́lẹ̀ tó pín ẹjọ́ ẹ wo Nàìjíríà Airways wà níbàyí lẹ́kọ̀ọ́, ẹ lọ wo àwọn ọ̀gá lọ́gà mi ẹ lọ sọ nọ́mbà tọmọ Yorùbá wà fún mi. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o, ojú ò ní tiwa o, ẹ dákun torí Ọlọ́run. Yorùbá nation now.